the baby of Yoruba nation. Yoruba nation no going back. No retreat, no surrender. No ani. Yoruba nation no negotiable. Ebi náà ni mo tún ti dé o, a tún ti gbé dé o. Oríṣiríṣi la ṣáà rí, oríṣiríṣi ìròyìn, oríṣiríṣi. Ó pọ̀ wá létí kẹ. Mi ò mọ bí tí mo ti fẹ́ mú mọ́. Lórí pé kí wọ́n wá gba òmìnira. Kí wọ́n wá bọ́ lóko ẹrú. Èmi ò mọ bí mo ti fẹ́ mú mọ́ o. Ọ̀rọ̀ náà ti sọ sí ni lẹ́nu, ó ti buyọ̀ sí. Ṣùgbọ́n mo mọ̀ wípé no going back ni Yorùbá máa bọ́. Ṣé mo wípé tí bàtà bá ti rọ́ láròjú ó ṣe tó fẹ́ ya ni. Bàtà location 419 ti rọ́ láròjú. Pẹ̀lú level tí wọ́n gbé àwọn èèyàn dé nísìn. Pẹ̀lú nǹkan tí àwọn èèyàn experience nísìn. So ó ti túmọ̀ sí wípé ó ti ṣetán àti ya. Ó ti ṣetán àti ṣe kíni? Ó ti ṣetán àti ya. Because ojoojúmọ́ ló ṣe kíni ló lẹ́tìkẹ́ ló lékèéka. Ẹ̀yin bàbá, ẹ já sáré jọ délé agodo. Mo ń bọ̀ mi ò tí dé. Ẹ subscribe sílé YouTube channel mi kẹ́ notification bell yín. Lady K náà ni Ìfẹ́ Olúwa show. Ẹ má bá mi ká lọ. Mẹ́kà jẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣàdúrà fún Alhaji Musiliu MC Olúọmọ lọ́wọ́ ní Mẹ́kà. Làwọn olórí burúkú àràbù ìwà jalè ẹ máa wojú bọ̀bọ̀ yìí. Bọ̀bọ̀ méjèèjì yìí wọ́n ti yọ ọ̀kan nu fún báàgì Ọ̀kanlọ́mọ. Bàbá Olúṣẹ́un Solomon. Ìkẹta wọn ló wà lẹ́gbẹ̀ẹ́ Ọ̀kanlọ́mọ yẹn o. Ṣé dáadáa lẹ́wà? Ọ̀kanlọ́mọ máa fura ẹ̀sìn bá ti yọ ọ̀kan nu báàgì òun ẹ máa wo. Nílẹ̀ mímọ́ tẹ wá ṣàdúrà ẹ̀jẹ̀ ń jalè ẹ̀yin àràbù olórí burúkú yìí ẹ máa wo Ẹ káàbọ̀. Ọ̀kanlọ́mọ ti fura. Ṣé ń gbọ́? Ẹ bá mi máa pín ọ̀rọ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ ti gbọ́ wọ́n ti yọ fóònù Ọ̀kanlọ́mọ nu báyìí. Lẹ́yìn olórí burúkú ẹ̀yin àràbù yìí. Àṣẹ àtẹ̀yìn náà. Ẹ̀dẹ̀ tún jalè nílẹ̀ Mẹ́kà Love nílẹ̀ you so mímọ́. much. Ọlọ́run àlàkà yìí ni ẹ̀yin olórí burúkú tẹ̀ ń bá Mẹ́kà jẹ́ yìí. Ọ̀kanlọ́mọ ń ṣàdúrà fún Alhaji Musiliu MC Olúọmọ lọ́wọ́ ní Mẹ́kà. Làwọn olórí burúkú àràbù ìwà jalè ẹ máa wojú bọ̀bọ̀ yìí. Bọ̀bọ̀ méjèèjì yìí wọ́n ti yọ ọ̀kan nu báàgì Ọ̀kanlọ́mọ. Ṣẹ́rí wọ́n ti yọ ìkẹta wọn lélẹ̀. Ìkẹta wọn ló wà lẹ́gbẹ̀ẹ́ Ọ̀kanlọ́mọ yẹn o. Ọ̀kanlọ́mọ máa fura ẹ̀sìn bá ti yọ ọ̀kan nu báàgì òun ẹ máa wo. Nílẹ̀ mímọ́ tẹ wá ṣàdúrà ẹ̀jẹ̀ ń jalè ẹ̀yin àràbù olórí burúkú yìí ẹ máa wo Ọ̀kanlọ́mọ ti fura. Ọ̀kanlọ́mọ ti fura. Ṣé ń gbọ́? Wọ́n ti yọ fóònù Ọ̀kanlọ́mọ. Ẹ ti gbọ́? Ẹ yẹ ká tún gbọ́ lẹ́ǹkan sí bóyá gbogbo ayé ò tí ì gbọ́. Lẹ́yìn olórí burúkú ẹ̀yin àràbù yìí níbi tẹ́lẹ̀. Ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ bá wa máa pín o. Nílẹ̀ Mẹ́kà nílẹ̀ mímọ́. Ọlọ́run àlàkà yìí ni ẹ̀yin olórí burúkú Ṣé bí ìṣèjọba dúdú báyìí? Ṣé lè náà ní dúdú tó? Ọ̀kanlọ́mọ ń ṣàdúrà fún Alhaji Musiliu MC Olúọmọ lọ́wọ́ ní Mẹ́kà. Làwọn olórí burúkú àràbù ìwà jalè ẹ máa wojú bọ̀bọ̀ yìí. Bọ̀bọ̀ méjèèjì yìí wọ́n ti yọ ọ̀kan nu fún báàgì Ọ̀kanlọ́mọ. Ṣẹ́rí wọ́n ti yọ ìkẹta wọn lélẹ̀. Ẹ bá mi máa pín tẹ ṣe ń darapọ̀ mọ́ mi. Ọ̀kanlọ́mọ máa fura ẹ̀sìn bá ti yọ ọ̀kan nu báàgì òun ẹ máa wo. Nílẹ̀ mímọ́ tẹ wá ṣàdúrà ẹ̀jẹ̀ ń jalè ẹ̀yin àràbù olórí burúkú yìí ẹ máa wo Ọ̀kanlọ́mọ ti fura. Ọ̀kanlọ́mọ ti fura. Ṣé ń gbọ́? Wọ́n ti yọ fóònù Ọ̀kanlọ́mọ. Oh my God. Ẹ ti gbọ́ wọ́n ti yọ fóònù Ọ̀kanlọ́mọ nu báyìí. Lẹ́yìn olórí burúkú ẹ̀yin àràbù yìí níbi tẹ́lẹ̀ ẹlẹ́ni tí ń ṣàdúrà lọ́wọ́ ẹ̀dẹ̀ tún jalè nílẹ̀. Ọlọ́run àlàkà yìí ni ẹ̀yin olórí burúkú tẹ̀ ń bá Mẹ́kà jẹ́ yìí. Ọ̀kanlọ́mọ ń ṣàdúrà fún Alhaji Musiliu MC Olúọmọ lọ́wọ́ ní Mẹ́kà. Làwọn olórí burúkú àràbù ìwà jalè ẹ máa wojú bọ̀bọ̀ yìí. Bọ̀bọ̀ méjèèjì yìí wọ́n ti yọ ọ̀kan nu fún báàgì Ọ̀kanlọ́mọ. Ṣẹ́rí wọ́n ti yọ. Orin yẹn jọ Benile ẹ̀yin la gbéṣẹ́ yẹn fún. Ẹ káàárọ̀. Ànábì Àdìpátá.
pupa. Ajipata. Ajipata. Jipata. Ajipata. Ajipata. Pata pupa. Ẹjọ́ ẹ̀yin obìnrin ẹ̀yin. Ànábì. Ajipata. Ànábì. Ajipata. Ìyẹn káàbọ̀ gbogbo lé o. Bàbá Adébánjọ mo kí yín o. Ìyá Adébánjọ títí lọ pẹ́ mo kí yín o. Jígìdìrì mo kí yín o. Afẹ́kẹ́ bá wa rí mísì orin yẹn jọ. Bẹ́ẹ̀ni ẹ̀yin la gbéṣẹ́ yẹn fún. Ẹ̀jẹ̀ kára. Ànábì. Àjípátá. Ànábì. Onípátá pupa. Ànábì. Àjípátá. Onípátá. Àjípátá. Àjípátá pupa. burúkú àràbù ìwà jalè ẹ máa wojú bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ méjèèjì yìí wọ́n ti yọ ọ̀kan nu fọ́ọ̀n lẹ́gbẹ̀ẹ́ ọ̀kan lọ́mọ ṣẹ́rí wọ́n ti yọ ìkẹta wọn lélẹ̀ ìkẹta wọn ló wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀kan lọ́mọ yẹn o ọ̀kan lọ́mọ máa fura ẹ̀ sì kọ́ ti yọ ọ̀kan nu báyìí òun ẹ máa wo nílẹ̀ mímọ́ tẹ wá ṣàdúrà ẹ̀dẹ̀ ń jalè ẹ̀yin àràbù olórí burúkú yìí ẹ máa wo ọ̀kan lọ́mọ ti fura ọ̀kan lọ́mọ ti fura ṣé ń gbọ́. Oh my God. wọ́n ti yọ fóònù ọ̀kan lọ́mọ. Oh my God, ó já mi lára jẹ. ẹ ti gbọ́ wọ́n ti yọ fóònù. Bàbá Ṣáfì Muhammed mo kí yín o. olórí burúkú ẹ̀yin àràbù yìí níbi tẹ́ni ẹlẹ́ni ti ń ṣàdúrà lọ́wọ́ ẹ̀dẹ̀ tún jalè nílẹ̀ Mẹ́kà nílẹ̀ mímọ́ ọlọ́run àlàkà yìí ẹ̀yin olórí burúkú tẹ̀ ń ba Mẹ́kà jẹ́ yìí. ọ̀kọ́lọ́ máa ń ṣàdúrà fún Alhaji Muslim Solomọ lọ́wọ́ ní Mẹ́kà làwọn olórí burúkú àràbù ìwà jalè bọ̀bọ̀ méjèèjì yìí Àjípátá. Jipata. Àjípátá. Àjípátá. ti yọ ìkẹta wọn nílẹ̀ Ẹjọ́ ẹ̀yin obìnrin ẹ̀yin. nílẹ̀ mímọ́ tẹ wá ṣàdúrà ẹ̀dẹ̀ ń jalè Ànábì. Àjípátá. Ànábì. Àjípátá. Ànábì. Àjípátá. Ànábì. Àjípátá. Ànábì. Ẹjọ́ méjì afẹ́kẹ́ bá wa rí mísì orin yẹn jọ. ṣàdúrà lọ́wọ́ Bẹ́ẹ̀ni ẹ̀yin la gbéṣẹ́ yẹn fún. Ẹ̀jẹ̀ kára. nílẹ̀ mímọ́ ọlọ́run àlàkà yìí ẹ̀yin olórí burúkú tẹ̀ ń ba Mẹ́kà jẹ́ Ànábì. Àjípátá. Ànábì. Onípátá pupa. Ànábì. Àjípátá. Onípátá. Àjípátá. bọ̀bọ̀ méjèèjì yìí wọ́n ti yọ ọ̀kan nu Àjípátá pupa. Àjípátá. ìkẹta wọn lẹ́gbẹ̀ẹ́ ọ̀kan lọ́mọ yẹn. Àjípátá. Jipata. Àjípátá. Àjípátá. ọ̀kan nu báyìí òun ẹ máa wo Pátá pupa. nílẹ̀ mímọ́ tẹ wá ṣàdúrà ẹ̀dẹ̀ ń jalè Ẹjọ́ ẹ̀yin obìnrin ẹ̀yin. ẹ máa wo ọ̀kan lọ́mọ ti fura ọ̀kan lọ́mọ ti fura. Ànábì. Àjípátá. Ànábì. Àjípátá. wọ́n ti yọ fóònù ọ̀kan lọ́mọ. Ànábì. Àjípátá. Ànábì. Àjípátá. lẹ́yìn olórí burúkú ẹ̀yin àràbù yìí níbi tẹ́ni ẹlẹ́ni ti ń Ànábì. ṣàdúrà lọ́wọ́ ẹ̀dẹ̀ tún Ẹjọ́ jalè méjì nílẹ̀ afẹ́kẹ́ bá wa rí mísì orin yẹn jọ. ẹ̀yin olórí burúkú Bẹ́ẹ̀ni ẹ̀yin la gbéṣẹ́ yẹn fún. Ẹ̀jẹ̀ kára. Ànábì. Àjípátá. Ànábì. Onípátá pupa. nílẹ̀ mímọ́ tẹ wá ṣàdúrà ẹ̀dẹ̀ ń jalè ẹ̀yin àràbù olórí burúkú yìí ẹ máa wọ ọ̀kan lọ́mọ ti fura ọ̀kan lọ́mọ ti fura ṣé ń gbọ́ wọ́n ti yọ fóònù ọ̀kan lọ́mọ. ẹ ti gbọ́ wọ́n ti yọ fóònù ọ̀kan lọ́mọ nù báyìí lẹ́yìn olórí burúkú ẹ̀yin àràbù yìí níbi tẹ́ni ẹlẹ́ni ti ń ṣàdúrà lọ́wọ́ ẹ̀dẹ̀ tún jalè nílẹ̀ Mẹ́kà nílẹ̀ mímọ́
now mo ṣe ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ ṣíṣe fún gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí. Mo kí gbogbo wa o. Mojúbà Olódùmarè, mojúbà mẹ́rin àgbáńlá ayé, mojúbà mẹ́rin ilẹ̀ kóòtù òjìrè, gbogbo ọ̀rẹ́ ayé, gbogbo ọ̀sìn ayé pátápátá ìbà ni mo ṣe. Ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà òjùgbọ̀nà. Gbogbo àwọn adáṣọ máàmù pátápátá ìbà ni mo ṣe. Jẹ́ kójú mi sọ, jẹ́ kójú mi ṣe, torí wípé kí ni àdáṣe ní ọmọ ìbà gbọ́dọ̀ wọn mọ ènìyàn. Mojúbà òrìṣà tá à ń péjúbọ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé, gbogbo òrìṣà tá à ń péjúbọ ní ilẹ̀ kóòtù òjìrè ìbà ni mo ṣe. Gbogbo ọ̀rẹ́ ayé, gbogbo ọ̀sìn ayé ìbà ni mo ṣe. Mojúbà ọ̀rọ̀ inú igi, ọ̀rọ̀ ilé Ifẹ̀, ọ̀rọ̀ inú afẹ́fẹ́, ọ̀rọ̀ inú omi. Ẹ jẹ́ kójú mi sọ, jẹ́ kójú mi ṣe, torí wípé kí ni àdáṣe ní ọmọ ìbà gbọ́dọ̀ wọn mọ ènìyàn. Mojúbà ìbà ọmọdé, àgbàlagbà, oyún àṣẹ ẹ̀dí. Ìyá mọ̀ pé ìbà, ìyá mọ̀ pé ìbà, ìyá mọ̀ pé ìbà, ìyá mọ̀ pé ìbà, ìyá mọ̀ pé tó dorí kodò tí òṣèlú. Mojúbà ìyá mọ̀ pé tó dorí kodò tí òṣèlú tí òṣòje, gbogbo alákìrìbòtò aláìlójú awẹ́ pátápátá, gbogbo ṣokóṣògbò pátápátá ìbà ni mo ṣe. Mojúbà ẹ jẹ́ kójú mi ṣe, ẹ jẹ́ kójú mi sọ, torí wípé kí ni àdáṣe ní ọmọ ìbà gbọ́dọ̀ wọn mọ ènìyàn. Mojúbà ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo idẹ, ẹ̀yin ìyá mi ọlọ́jọ́ ọ̀já, ọlọ́jọ́ àrẹ̀mọ, ẹlẹ́yìn àrẹ̀mọ, olójú àrẹ̀mọ, ẹlẹ́sẹ̀ àrẹ̀mọ, gbogbo ara kìkì àrẹ̀mọ nìyá. Mojúbà yín ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe, nítorí wípé kí ni àdáṣe ní ọmọ ìbà gbọ́dọ̀ wọn mọ ènìyàn. Mojúbà yín ẹ má gbàgbé, mo ní èmi Òṣàtọ́lá Abímbọ́lá máa ń sọ wípé ẹ̀yin lolókìkí àárọ̀, ẹ̀yin lolókìkí ọ̀sán, ẹ̀yin lolókìkí ìrọ̀lẹ́, ẹ̀yin lolókìkí ìyálẹ̀ta, olókìkí gbogbo ọjọ́, gbogbo ìgbàkígbà tó bá wọyẹ ìyá mi ló lè fò tí ò lè forí sọgi láíláí, torí wípé ìwọ mi. Gbogbo ayé ló mọ̀ yín sí olókìkí òru. Ẹ má wàá gbàgbé o, ẹni kí n máa di asín nígbà mìíràn, ẹni kí n má bàa dẹran àsè lọ́bẹ̀, kí n má bàa dẹran ìlàjẹ lọ́wọ́ ṣókóṣó, ẹni kí n máa di ọ̀gà nígbà mìíràn, kí n má bàa dẹran àsè lọ́bẹ̀, ẹni tó bá ti ń má kéré tí ọba ti jọ kọ̀ọ̀kan máa ń jùlẹ̀ ní àgbéjùlẹ̀ báyìí ló ń gbé jùlẹ̀ o. Mojúbà yín lẹ́ǹkan sí, ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe, torí wípé kí ni àdáṣe ní ọmọ ìbà gbọ́dọ̀ wọn mọ èèyàn. Mojúbà gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́, ẹ̀yin tẹ́ ò tún máa wò mí lẹ́yìn tí n bá ṣe tán, ìbà ni mo ṣe. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa Ìṣẹ̀ṣe Làgbà. Òṣàtọ́lá Abímbọ́lá la tọ́kùn ètò yín. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa máa pín. Ẹ bá mi sọ fún Alára pé mo ti wà níbí ní Dìgbẹ́, ẹ bá mi sọ fún Àjèrò, ẹ bá mi sọ fún Ọ̀rọ̀gúnléèlá pé mi ọmọ yín kékeré nínú ilé yín, mo ti wà níbí ní Dìgbí. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi. Ẹ má bínú pé léni ìmọ̀ ṣe bákan bákan, tó lọ́rọ̀ ń jó mi lẹ́nu láti sọ. Ìbá sọ àṣàmọ̀ ọ̀rọ̀ tí àwọn bàbá wa máa ń sọ pé ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà, àìwí ìgbọ́ àfọ̀ ìgbà ló mú wọn ti kí ni ẹnu ìbà àbámọ̀ bẹnu, tọwọ́ àbámọ̀ bẹnu àbí. Nígbà tá a sọ tí olówó Èkó àti MS Bàbá àti Àkànbí Ọlọ́ba, Ọbaṣọlá, Big Joes, gbogbo wọn and co, tí wọ́n sọ wípé olè ni Muhammad fẹ́, adigunjalè ni nígbà ayé ẹ̀. Muhammad ò níṣẹ́ méjì, kò lóko kò lódò, kò níṣẹ́ méjì ju wípé kó lọ digunjalè. Alọ́kó ló ń kígbe ni olè aláfọwọ́rá, tó bá tiẹ̀ fọwọ́rá ni ìbátúdà. Irú eléyìí tí wọ́n ṣe fún Ọ̀kànlọ́mọ nílẹ̀ Mẹ́kà yìí, tó bá jẹ́ yẹn ni Muhammad ń ṣe ni, ìbádẹ́jẹ́ káwọn ẹni ẹlẹ́ni mú ẹ̀mí wọn délé. Muhammad máa lọ síbi tí àádùn ti wà nínú ìgbésí ayé wọn, á bá wọn kán kíkorò sí ni. Tó bá tiẹ̀ tó kán kíkorò sí ìbá dá, ayé yẹn gan kò ní ṣe, kò ní wúlò fún wọn mọ́, ó máa pa wọ́n rẹ́ ni. Ó máa lọ síbì kan ibi tí wọ́n ti nígbàdùn, tí ìfọ̀kànbalẹ̀ ti tó wọn, ó máa lọ da ìkorò síbẹ̀ ni. Iṣẹ́ Muhammad nìyẹn nígbà ayé ẹ̀. Kò ní iṣẹ́ méjì, olè, ọ̀fọ́n, agẹṣinkólé, gbogbo ìlú pátá tí Muhammad bá ti dé báyìí ó máa pa bẹ̀rùn ni, bíi kí gbogbo ẹ̀dá koro ni, bíi ẹ̀jẹ̀ bẹ́lẹ̀ ni. Àwọn tó nílùú yẹn ẹ̀jẹ̀ wọn ló máa fi sóòkì ilẹ̀ ńlẹ̀. Ìjọ yẹn ló máa mọ̀ wípé orí burúkú wọlé tọ̀ wọ́n, òfò ṣe àwọn. Àwa ń sọ fún yín, wọ́n ń sọ fún yín wípé àwọn ti rí i wípé ẹ̀sìn tẹ́ ẹ̀ ń ṣe yìí sẹ́
kì í ṣe ọ̀nà tó tọ́ àti ìyè. Ẹ sọ pé irọ́ ni, ẹ láwọn ẹlẹ́bọ o, àwọn ẹlẹ́bọ o, ẹ bẹ̀rẹ̀ sí ní sunkún. Muhammed yín ìwà tó fílẹ̀ fún àwọn èèyàn ẹ̀ òun ló ṣì ń lò dọ̀la, kò yí padà, kò yí ní gbogbo bíkíbi, nítorí wípé wọ́n yọ fóònù lọ́wọ́ ọ̀kan lọ́mọ lẹ́rù pé bóyá ibẹ̀ yẹn ló mọ. Ní orí TV bí yìí tẹ́ bá máa gbọ́ àràbó kan ti gún ìtàló kan pa o nítorí 20 euro, nítorí 20 ó béèrè owó lọ́wọ́ ẹ̀, àìmọye news bẹ́ẹ̀. Nídàjí nígbà tọ́wọ́ bá pa tẹ́sẹ̀ pa nídàjí kùtù hàì àbí lóru ọ̀gànjọ́, nígbà táwọn ẹni ẹlẹ́ni bá ń bọ̀ láti ibiṣẹ́ àbí ìgbà tó ń lọ síbi iṣẹ́ àárọ̀ kùtùkùtù, àwọn ọmọ Muhammed tó jẹ́ olórí ẹrúfẹ̀yìn olè làwọn máa ń jà, wọ́n máa lọ ń dènà du àwọn àtàló yẹn ni. Tẹ bá sọ pé irọ́ ni èmi ni mo pa, ẹwọ orí Google kẹwo nǹkan tí àràbó ti fojú wọn kàn nínú ìlú yìí. Wọn ò níṣẹ́ méjì, wọ́n máa lọ lúgọ sí ẹgbẹ́ ibì kan dè wọ́n ni pé kọ́ fún wọn lówó. Gbogbo fún mi lówó tó ń sọ yẹn, owó ẹ̀ máa wà nínú báàgì kékeré tó gbé síwájú ń bì, kí ló fẹ́ mú jáde? Ọ̀bẹ. Ìwà wọn ò yí padà, ìwà Muhammed nìyẹn. Tẹ́ni yẹn bá sọ wípé no niente, ó ti gun pa. That means òun ò ní kankan, ó ti gun pa. Kì í dẹ̀ ṣe pé gígùn wípé kó lè survive o, Ọlọ́run ló mọ olórí burúkú ayé ara wọn, wọ́n ti mọ ibi tó yẹn pé tó bá gún ẹ báyìí ó tán, òkú lẹ́lẹ́jà ń tà, agún pa ni. Gbogbo ẹ̀dẹ̀ là ń rí ìwà wọn bí mi ti ẹ̀dẹ́ lu àràbò rí. Wọ́n ní bá àrérin, aṣá à ń gbóhùn erin, bá àdé ọ̀sà à ń jiyọ̀ lọ́bẹ̀. Gbogbo ẹ̀ là ń gbọ́ lórí social media yìí, kò sí ìròyìn ire kan tẹ́ máa gbọ́ nípa àràbò, kò sí, mi tí ì rí. Mo fẹ́ kẹ́ ẹ tọ́ka sí ìròyìn tó dá èèyàn kan. Ẹ̀yin tẹ́ ẹ tún pera yín lẹ́rú wọn gan, olófò èèyàn bíi tiwọn náà nìyí, ìwà yín náà ìkan ògbé kan bí òru jàgo ni. Àwọn ni wọ́n kọ́ yín níwà òfò, ẹ̀yin gan tún wá múra sí ní kíkan tí yín gan wọ̀sì ju tiwọn lọ. Ó wá débẹ̀ wá ń ṣe oh my god kọ́, oh my Muhammed ni, kí ló rò pé o expect? Gbogbo ẹ̀yin mùsùlùmí yìí tẹ́ wà lórí ilẹ̀ wa, gbogbo ẹ̀yin ẹrú àràbò yẹn tẹ́ máa ń pera yín ní mùsùlùmí, àbẹ̀rù pé Islam lẹ̀ ń ṣe. Ẹ̀yin tó jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe wà yẹn lójú tiwọn, káfìrí gidi ni yín, káfìrí ló máa ń pè yín. Tẹ́ bá lọ síbẹ̀ tó ń bá yín rẹ́rìn, ẹ rò pé wọ́n bá yín rẹ́rìn nítorí pé wọ́n mọ̀ wípé gbogbo iṣẹ́ àárọ̀ yín, ọ̀sán, alẹ́ yín, ibẹ̀ ló máa run sí, because tẹ́ bá ti ṣiṣẹ́ láti January títí di December kẹ́ wá dà sílẹ̀. Gbogbo iṣẹ́ tẹ́ bá fi gbogbo ọjọ́ ayé yín ṣe, àwọn lẹ máa fi jìn, torí ẹrú ni yín, ẹ gbúdọ̀ sìn wọ́n dọjọ́ ọkú yín ni, ẹ gbúdọ̀ ṣe wàhálà kẹ́ dààmú láyé kẹ́ lè kó wá bá wọn ni. Wọ́n wá jí ẹ ní fóònù inú ọ̀dùn, ó wá ń sọ pé oh my god. O mọ̀ wípé nǹkan tí wọ́n ń kà fún wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tí olówó Èkó àǹkó tí wọ́n ń kà fún wa nínú Kùránì nìyẹn, wípé gbogbo nǹkan tí ẹ bá ní sẹ́ pé kí wọ́n jalè, kí wọ́n gba nǹkan lọ́wọ́ káfìrí tó bá ti rí. Ẹ rò pé rí Muslim ni yín? Ibi tẹ́ ẹ ti ń gbà tanra yín nìyẹn. Ṣé bí a rí nínú fídíò yẹn, àràbò níta àràbò, tẹ́ bá dẹ̀ tún lọ tán pínpín ẹ̀ wò, Saudi Arabia ni wọ́n, because wọ́n rí wípé káfìrí ni yín ni. Ẹ rò pé original Muslim ni yín bíi tiwọn? Káfìrí ni yín. Bẹ́yìn ṣe ń pè wá wípé káfìrí làwa, àwọn rí yín gẹ́gẹ́ bí káfìrí, wọ́n rí yín gẹ́gẹ́ bí ẹrú wọn. Torí ẹni tí ò bá ti ní self worth fúnra ẹ̀, tí ò ní self pride, tí ò já mọ́ nǹkan kan lọ́wọ́ tara tiẹ̀, of course ẹ̀sìn ẹlẹ́sìn tó ń ṣe yẹn wọ́n máa rí ẹ gẹ́gẹ́ bí ẹrú wọn ni, wọ́n dẹ̀ treat ẹ as such. Fóònù wa jẹ́ nǹkan téèyàn ń sunkún lé.
ṣebí MC Olúọmọ lòun ṣe àdúrà fún, ó máa rà míì fún ẹnu owó ìlú tán jí kó. Àwọn yẹn bùlàbùlà ni wọn ò mọ̀là tójú owó kọgbà tó jẹ́ wípé gbogbo ìgbésí ayé èèyàn àwọn àrọ́mọdọ́mọ wọn ti fi wá owó tó jẹ́ wípé ìgbẹ̀yìn wọn ò lè sunwọ̀n, ìgbẹ̀yìn wọn ò lè sunwọ̀n, ẹ kàn sì ń wò wọ́n bẹ́ẹ̀ yẹn ni. Kí ni tiẹ̀? Èmi ò bá béèrè wípé mi ò bá sọ fún Ọ̀kanlọ́mọ pé kí ló lọ wá ní Mẹ́kà, bọ́ tí mo ti rí pé Fúlàní ni ẹ́, nǹkan tí ò ṣe kí ló kàn mí, bọ̀ mo kàn fẹ́ wá buttress point wípé yes adúpẹ́ lọ́wọ́ Olódùmarè o, a ti wà vindicated. Ìgbà tí wọ́n sọ pé adigunjalè lèèyàn, gbogbo ìlú tí wọ́n bá ti lọ báyìí ilẹ̀kùn máa san ń bẹ̀, kí lẹ expect kó rí lọ́wọ́ àwọn èèyàn àwọn descendant ẹ̀. Ó máa padà fọ káwọ́ lórí fẹsẹ̀ jọlẹ̀ kúrò ńbẹ̀ náà. Ibi tẹ́ ń lọ tẹ́mi yín ń bọ́ sí, ibi tẹ́ ń lọ táyé yín ń pin sí, ibi tẹ́ ń lọ tẹ́ ń padà dé tí ilé yín ń dahoro sí. Nítorí àwọn ti ṣe bàbá ìyí táwọn ṣe gan tún ju awọ́rò lọ. Awọ́ kú ni. Ṣèbí tó bá wọ́ èrò, ṣèbí táwọn bàbá wa bá wọ́ èrò oníkálukú máa wá padà sílé ẹ̀ lọ tó bá di lálẹ́. Àmọ́ wọ́n máa wọ́ yín wá kẹ́ wá kú kẹ́ wá ṣòfò kẹ́ wá ṣàdánù síbẹ̀ ni. Ẹ dẹ̀ lè ṣe kẹ́ má lọ. Ẹ lè ṣe kẹ́ má lọ. Nítorí wípé ibi ọmọ yín wọ́n ti rí síbẹ̀ pé ẹ̀yin orí tó máa jẹ kó lọ̀rọ̀ yín. Tó bá wà nínú deep freezer ó máa padà yọrí síta tá jẹ ikú ẹ̀. Ní ilẹ̀ woman yẹn sọ pé ilẹ̀ mímọ́. So ilẹ̀ ti wá dọ̀tí, ilẹ̀ ti wá ò dáa, kò mọ́ nìyẹn o. Ilẹ̀ mímọ́ nìyẹn o, ọ̀dọ̀ ti wá ìdọ̀tí ni. Nígbà tí wọ́n hùwà Muhammed fún yín tó jẹ́ wípé jámọ́ nǹkan kan lọ́jọ́ olójú wọn, bẹ́ẹ̀ bá lọ síbẹ̀ báyìí tó bá ń pín oúnjẹ wọn ò lè pín kàn yín. Àwọn tẹ́ ẹ dẹ̀ fẹ́ lọ bá ṣí ẹ̀ àlùjọ náà nìyẹn tó lórí yín ò pé. Ní kẹ́ má lọ bá wọn ṣí ẹ̀ àlùjọ náà, but àwa gan fẹ́ kẹ́tì ẹ̀ kó kúrò ní gbogbo ilẹ̀ Kóòtù Òjìrè yẹn kẹ́ lọ́ máa gbé ń bẹ̀. Ẹyẹ kọrin wọ́n máa fà sálátù ránṣẹ́ o, wọ́n máa fà sálátù ránṣẹ́ nígbà tán jẹ́ máa gbé Mẹ́dínà, wọ́n máa fà sálátù. Kò yẹ kẹ́ máa kọrin yẹn mọ́. Ó yẹ kẹ́ lọ gbógun tì wọ́n bẹ̀ wípé ibẹ̀ lẹ fẹ́ máa gbé because ẹjọ́ ní the same right ni. Ẹ̀pọ̀ ẹ̀yin lẹ́rú wọn. At least ó yẹ kó kú. Olórí ẹrú èmi ò rí olórí ẹrú ti yín yìí rí nílé àràbò tó jẹ́ wípé olórí ẹrú máa ń kó ẹrú ẹ̀ sí àkàtà ẹ̀ ni. Èmi ò mọ àwọn tí wọn ẹrú wọn máa ń dà wọ́n síta pé kó lọ ba ayé jẹ́ ni. Gbà tó yẹ pé Muhammed náà kò ní ìsinmi láyé ẹ̀. Ọkùnrin ò balẹ̀ rí. Ibi tó tún máa ti pa wọ́n lẹ́kún ló máa ń rò, ibi tó máa ti bà ti wọn jẹ́, ibi táyé wọn ti máa sunkún tí gbé oró tí gbé oró máa sọ ń bẹ̀, ibẹ̀ ló máa ń rò láyé ẹ̀ tí tó fi kú. Kò sinmi, kò síjọ́ kan tó tiẹ̀ jókòó pé kóun tiẹ̀ gba afẹ́fẹ́, kóun tiẹ̀ sinmi, kóun tiẹ̀ rògbé sí ayé òun wò pé òun kọ́ tiẹ̀ fẹ́ ní ìsinmi bí èèyàn bá wáyé ẹ̀. Gẹ́gẹ́ bí àwọn ìyá wa àti bàbá wa máa ń sọ, wọ́n ní bí èèyàn bá wáyé ó máa ń sinmi ni. Muhammed ò sinmi rí, ọkàn ẹ̀ ò balẹ̀ rí. Àfi bí tó máa ti pa wọ́n lẹ́kún ló máa ń rò. Òun náà dẹ̀ padà kí gbé oró kú ni because ó jápọ̀ oró kú ni. Ordinary phone. Àwọn tó jí fóònù lọ́wọ́ Ọ̀kanlọ́mọ tí wọ́n bá ráyè jí ẹ̀mí ẹ̀ ṣé wọn ò ní jí? Ṣé tó bá ráyè jí ẹ̀mí Ọ̀kanlọ́mọ tó ń gbé lódindi báyìí wọ́n á gbé? Adẹ̀ ń sọ fún ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá, èmi ò bá Ọ̀kanlọ́mọ sọ̀rọ̀, kò sí nǹkan tó kàn mí pẹ̀lú Ọ̀kanlọ́mọ. Ṣé mọ̀ wípé wọ́n máa ń sọ wípé àwọn bàbá wa máa ń sọ wípé àwọn ò tí ì kó fánlẹ̀ Ifá ti ń ṣe neat lórí kámẹ́rà, wọ́n kí ẹ̀ wọ́n dúró ti lẹ́yìn báyìí wọ́n dẹ̀ já o wọ́n yọ wọ́n ti yọ wọ́n nìyẹn bí Bísọ́lá yọ wọ́n àbí kí lorúkọ yẹn ẹnu kí lorúkọ ẹ̀ orúkọ mùsùlùmí ló ń jẹ́ Àmínà yọ wọ́n àbí kí lorúkọ. Àwọn professional olè
wọ́n dẹ̀ ṣiṣẹ́ yẹn ní 2 àbí 3 wọ́n dẹ̀ ṣiṣẹ́ yẹn ní tí wọ́n dẹ̀ yọ nǹkan lára ọ̀kan lọ́mọ pẹ̀lẹ́ o ní ti ẹni tẹ̀ àgàǹbarí pa Fúlàní ni ṣẹ́jọ́ wà ń bẹ̀ ẹjọ́ kò lẹ́jọ́ nù àwọn olórí ẹrú yín náà ló mú fóònù ẹ̀ wọ́n sọ pé pẹ̀lú adúrú owó tó fi wá sílùú wọn yẹn o ìyẹn ò tí ì tó wọn wọ́n á tún mú fóònù ẹ̀ báwo ni olórí ẹrú yín ò ṣe ní rí owó fi ra fóònù gidi tí ìwọ tó jẹ́ ẹrú tó máa ra fóònù tó torí èèyàn kò pọ́síbù àwọn fóònù tẹ máa ń lò àwọn fóònù gbìgbà kan ṣubú fóònù tó ń ṣe bíi láptọ̀pù òun lẹ́yìn máa ń lò so àwọn olórí ẹrú yín dẹ̀kẹ̀rẹ̀ bóyá tọ́nà sẹ́bẹ̀ ló wà lọ́wọ́ tiwọn pẹ̀lú bó ṣe sọ wípé ó ẹpọ́n mọ́ẹ̀kà yẹn ẹpọ́n lébàjẹ́ yẹn àmàṣòfò ẹ bá ti ẹ lè fi ilẹ̀ Yorùbá ẹ lè fi wé Mẹ́kà o ẹ lè fi ṣe àwọn àràbò ìkànnù yín kí ló ti ń porúkọ Oríyọmí Hamzat lọ́dún tó kọjá lọ Ìgbàjú ló gbà ṣe bó lóun máa lọ lọ́dún yìí èmi ò tí ì rọmí Oríyọmí Hamzat lọ́dún yìí ó ti ní òun sì ń bọ̀ ní ọdún tó ń bọ̀ yìí ó ní tóun bá tún débẹ̀ lọ́dún yìí ó ní ẹnikẹ́ni tó bá tún ṣe kíní kan òun á tún gbé sáfẹ́fẹ́ òun á tún ṣe ó yẹ kó lọ lọ́dún yìí kó yẹ pé àdá ló máa fi ṣá orí ẹ̀ kó má kú o kó má bá wa pa o kó ṣàbá wa ìyókù tó kù lára ẹ̀ kó bá wa dá padà irú kíní kóńdó ọlọ́pàá tó wà lọ́wọ́ kọ́ọ̀lù làmọ́ lórí kórí ẹ̀ tó yìí kọ́ wá bá wa dá nǹkan wa padà sílẹ̀ wa orí ti yọ ni kò yẹ kó rí yọ báwo lẹ ṣe máa ń ṣe bí ẹni tí orí ẹ̀ ò pé tá a dẹ̀ máa sọ fún yín wípé ó lè làwọn pípù yìí o wọn ò ṣe bá gbélé ayé ẹ̀yin wá ní ẹ fẹ́ lọ bá wọn ṣí ẹ̀ àlùjọ náà ilé ayé tẹ̀ ń bá wọn gbé gan wọ́n rí yín bí ẹni tó yẹ kí wọ́n mílìkì yín kán fún ilé ayé yín gbẹ gbogbo tẹ́ ẹ ní owó ọlà ọrọ̀ gbogbo ẹ̀ bí Muhammed ṣe máa ń mílìkì wọn níbikíbi tó bá lọ kẹ má dà pé mọ́ gbogbo tẹ́ ẹ bá ti ní láyé yín báyìí kẹ máa mú wá ni mú wá ni bẹ́ẹ̀ ṣe máa ṣiṣẹ́ ìgbésí ayé yín tẹ́ máa fi jì wọ́n àwọn ọmọ yín obìnrin máa tún lọ síbẹ̀ wọ́n á tún lọ ṣọmọ ọ̀dọ̀ bó ṣe ń bélé bí bàbá ṣe ń bá wọn sùn lọ́mọ ṣe máa bá wọn sùn torí pé yìí ń ṣe business ilé tá a fi tọ́mọ ni ìrì lásán ló máa wó ó dùn ẹ́ pé wọ́n mú fóònù ẹ̀ níbo ló ti rí fóònù ọ̀hún náà owó wo ló ti rí owó oògùn àwọn ẹni ẹlẹ́ni náà ló ti rí èmi wọn náà ló ń ṣépè fáwọn èèyàn ó jẹ́ ṣọ́ra ẹ má ṣépè fẹ́ mi o torí ìgbà yẹn ló máa sọ pé wàá fojú sunkún ní ìsìn tó bá ṣépè fún mi wàá fojú sunkún correct tó yẹ pé gbogbo ayé ẹ báyìí in fact tó bá ń rí ẹ báyìí wọ́n á máa wù ẹ́ bú sẹ́kún ni gbogbo ẹnu ni mo fi sọ wọ́n á máa wù ẹ́ wọ́n á máa bú sẹ́kún ni tó bá rò pé o lè ní nǹkan kan tó lè bọ́ síta tó ti fi àpò àbí tó fi sẹ́gbẹ́ rẹ̀ kẹ́ tó fẹ́ wá máa fi ṣépè tó fi ń ṣépè fún wèrè kílọ̀tì ẹ̀ tí ń porúkọ ẹ̀ tó Saheed Shittu tó tún fi ṣépè fún Kaola tó bá rò pé ó máa dojú ẹ̀ kọ mí ọ̀rọ̀ mi ní múṣẹ́ méjì mi ní níṣẹ́ méjì ju pé kò sun ẹkún lọ kán dẹ̀ máa wù ẹ́ láwò sunkún kán máa rí ẹ báyìí kán máa sunkún ọlọ́run mi ní ṣiṣẹ́ méjì jù bẹ́ẹ̀ lọ màá make sure pé wọ́n sunkún lé ẹ lórí màá make sure pé abẹ́ a máa rí ẹ báyìí á bú sẹ́kún ọlọ́run kí ló dé aníkíní yìí àní kò dáa aníkíní yìí nǹkan burúkú ni a ní ẹgbẹ́ lẹ̀ torí pé ẹ jẹ́ Fúlàní tẹ wà láàrin wa ẹ̀ ní jẹ́ ká gbádùn ilẹ̀ wa ẹ̀yin gan ò ní gbádùn gbogbo síbẹ̀ ṣe lè dáwọ́ bo Islam tó kò sí mo sọ fún yín gẹ́gẹ́ bí Nàìjíríà ni àkísà tó ti dágbére fáàtàn Islam kò sí fashion designer náà tó lè ràn kò sí ó ti tán fún yín mo tún sì ń tún sọ torí pé mo mọ ohun tí mò ń sọ ni mò ń tún sọ bí ìgbà tó jẹ́ pé àwọn ẹgbàrúmọlẹ̀ ti rí ló fi jẹ́ pé ìgbà tí mo ti bẹ̀rẹ̀ Yorùbá nation mo ti ń sọ̀rọ̀ ẹ̀sìn àjòjì ni mo ti ń sọ̀rọ̀ ẹ̀sìn àjòjì yìí sẹ̀ ẹ̀sìn àjò wọ́n ní ìgbín tẹnumọ́gi ó gùn mo dẹ̀ máa gun ládùn yìí ni mo máa ṣe kí ni mo máa gùn ní àgùnyè ẹ rò pé ẹ̀ ní lọ
ẹ rò pé eré là ń bá yín ṣe ẹ kí oṣù yìí parí àwa bẹ̀rẹ̀ mo máa plan ẹ̀ kí oṣù tó parí mo ní a lot of calls to make a lot of arrangements to make. ẹ kú fàájì o. mo sọ kinní kan láti gbà tí mo tún sọ̀rọ̀ lórí social media. ẹ jẹ́ wá fún olówó jẹ́ má bínú mo busy ni mo wà ní kitchen. mo wà ní kitchen mo ṣe wọlé níjẹ́ wá gbélé sí fún yín tẹ́ máa gbádùn ẹ̀ lọ́nà ẹ jẹ́ wá fọwọ́ mi dáadáa kí wá polówó aṣọ. mo sọ fún yín pé adìyẹ ni màá tọ́ nítọ̀kùtọ̀ màá tọ́ nítọ̀ bàjẹ́ màá tọ́ kò ní ṣe tún tò mọ́. mo sọ bẹ́ẹ̀ mo máa ń sọ bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ ìjàngbara yìí mo máa ń sọ bẹ́ẹ̀ wípé adìyẹ ni mísẹ̀ màá tọ́ ó máa kọjá wípé ó bàjẹ́ ó máa wà unrepairable ẹni tó bá fẹ́ repair ó máa fẹ́ mí di tọmọtọmọ ni ẹ̀mí ẹ̀ ló máa fi di nítorí à ń sọ̀rọ̀ nípa ìran mi kàn sọ̀rọ̀ nípa ìran nìkan àwọn ọmọ mi náà wà bẹ́ẹ̀ ṣó ti yé yín Islam ni ṣebí ẹ̀jùjì ni ṣebí sọ pé ànídádúró ni bí kún ló wá lóko ni bí tàkúté ni ẹnu ẹ̀ lájọ wà yìí gbogbo ilé ìtẹ́ ń rí yìí ṣáìs play ni àṣìjọ ń fara wa ṣeré náà àti ẹ̀tí ìbára wa ṣeré gan nígbà tẹ́rẹ́ yẹn bá bẹ̀rẹ̀ àwọn máa ṣe ń bi títa ríro títa ríro kò tí ì ròyìn kò dẹ̀ tí ì tàyìn kò ì ròyìn stage by stage ní gbogbo nǹkan stage tá a ṣì wà yìí stage tó ṣì wà òkè stage tá a ṣì wà yìí stage tá a ṣì àti ìbẹ̀rẹ̀ eré yẹn gan tá a bá bẹ̀rẹ̀ eré ipa ṣe mọ̀ pé táwọn ọmọdé bá ń bẹ̀rẹ̀ eré ipa ẹ máa gbáriwo ẹ̀ ní gbọ́rùn nígbà tá a bá bẹ̀rẹ̀ eré ipa gbogbo ayé wa máa gbọ́ àwọn àpò eré ipa yìí ti bẹ̀rẹ̀ o tá a bá wá ṣe bẹ̀rẹ̀ sí ojú ìjà ẹ̀yin gan á mọ̀ kò nídìí pé kán gbé microphone kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe nínú Islam táṣìírí tó ní máa tú Islam láṣìírí tí ò ní faṣọ mọ́ Islam yàrá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ó máa faṣọ mọ́ yín yàrá lára ni bẹ́ẹ̀ sọ gbogbo ayé ló máa gbóòórùn ẹ̀ bẹ́ẹ̀ yàgbẹ́ gbogbo ayé ló máa gbóòórùn bẹ́ẹ̀ tọ̀ ó máa ń palẹ̀ ni ọwọ́ ẹ̀ lájọ wà yìí kò sí nǹkan tẹ́ lè ṣe kò sí hiding place mọ́ ọmọ yẹn ti rí ìhòòhò ọjà ẹni tó máa ṣọ tẹ̀lé ọmọ yẹn gan ti kú débi tó máa faṣọ bò lára ẹ̀rí lọ́sàn-án gan wọ́n tún rí i pé ọ̀kan lọ́mọ tún kámẹ́rà báyìí wọ́n tún yọ ọ́ níṣẹ́ nítorí wọ́n máa ṣẹ̀sìn ni ẹ̀sìn gidi tí kò sí ẹlẹ́yà tẹ́nìkan ò tí ì ṣe rí àsìkò ti tó tẹ́ ṣe ni torí àwọn èèyàn wa gbọ́dọ̀ ronú bó ṣe yẹ kán ronú wọ́n gbọ́dọ̀ hùwà bó ṣe yẹ kán hùwà wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ aládé wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹrú wọn sì gbọ́dọ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgùntàn kò tí ì yé yín gẹ́ẹ̀tẹ̀ ibi agbọ́dọ̀ túlẹ̀ ibi agbọ́dọ̀ túlẹ̀ ibi agbọ́dọ̀ túlẹ̀ ibi agbọ́dọ̀ túlẹ̀ torí kò ṣe bó ṣe yẹ kó rí ló wà ó wà àbùnọ́mà agbọ́dọ̀ dá padà sí factory reset níta dẹ̀ ń ṣe lọ́wọ́ ni. By the time we are through with you people, this is not the first time I'm saying it. By the time we are through, ayé yín kò tiẹ̀ lè yé yín tá a máa fi ṣe tán ni tá a bá ti ṣe tán a fẹ́ máa yé yín á máa dàbí òyì lójú yín á máa dàbí child's play á máa dàbí ìgbà tó jẹ́ pé wọ́n ń ṣe movie lójú yín. Orí nǹkan ọdọọdún lọ́nà ń gé ẹrun yín ọdọọdún lọ́nà ń farun abẹ́ ifá gan ò lè tó bẹ́ẹ̀ yẹn téèyàn bá máa tẹ̀fá ẹ̀ nǹkan ní nígbèsí ayé ẹ̀ wọ́n á fa orí ẹ̀ wọ́n á fa abíà ẹ̀ wọ́n á fa ibi ojú pàlàpolú ẹ̀ ó bá tán lẹ́ẹ̀kan ni o bọ́ tó ọdọọdún lẹ́yìn ló ń fi dájọ́ ọdọọdún láyé yẹn ọdọọdún kí ló dé. Ìfádà dẹ̀ ń sọ yìí tó bá ti tẹ̀ báyìí àtẹ̀là àtẹ̀sóríire àtẹ̀gbẹ́gbẹ́ pé àtẹ̀bọ́gbàmú ni àtẹ̀gbẹ́ láyé àtẹ̀gbó àtẹ̀tọ́. Àmọ́ ẹ̀yin
àwọn kan máa lọ wọ́n lọ fẹ̀mí dí ni tó bá jẹ́ pé ìṣẹ̀ṣe mo sì ń sọ́dọ̀la tí ò bá ń ṣe mọ́kà lọ ń kú síbẹ̀ bẹ́yìn ẹ ti máa fi yẹn dimọ̀ náà ìsàwọn bàbá wa tó bá yẹ pé orí òkè gẹ̀tì ni àwọn gbajúmọ̀ lè ò ní jẹ́ tó bá jẹ́ pé ọ̀dọ̀ Ọ̀ṣun ni wọ́n lọ ní Ọ̀ṣun Òṣogbo ní gbogbo ayé ló máa gbọ́ gbogbo ọ̀run ló máa mọ̀ ẹ mọye èèyàn tí Allah ń gbà ní lójoojúmọ́ lọ́dọọdún kí ló dé tá a bá dẹ̀ sọ ẹ máa sọ wípé kí nígbà kan nǹkan kan ṣẹlẹ́dẹ̀ ń pàkó ṣé òrìṣà ni Allah ni kò ń ṣòrìṣà because ẹni Allah ò bímọ ẹnìkan ò bí abájọ tó ṣe san lórí tó le tó yẹn torí pé ṣìgìdì ni kò sí ẹ̀gún lábẹ́rẹ́ kan àkàdùn bẹ́ẹ̀ porúkọ ẹ̀ka gbọ́ kò sí nǹkan tẹ́ lè ṣe bá a bá fọwọ́ mọ́ ṣìgìdì Allah yẹn tá a ti ṣubú gbẹ̀gẹ́ torí ẹ̀ ló ṣe máa dájú tó máa gba èèyàn 80,000 kìnnìkan lọ́dọọdún àwọn tó tún kú lọ́dún yìí ní ìsìn àtúnṣe máa gbọ́ tó bá tún dọdún tó ń bọ̀ wọ́n tún ṣì máa kú ọdọọdún là ń rórógbó ni irú ṣìgìdì wo nìyẹn tó ń gbẹ̀mí èèyàn lójoojúmọ́ lọ́dọọdún irú ṣìgìdì wo nìyẹn kí ló dé ẹ̀dẹ̀ ṣì ń lọ adẹ̀ ń sọ́nà ẹ̀dẹ̀ ṣì ń lọ adẹ̀ ń sọ́nà ẹ̀dẹ̀ ṣì ń lọ ẹ̀dẹ̀ ṣì ń lọ adẹ̀ máa sọ́nà ni torí iṣu atẹnumọ́rọ̀ báyìí kò ní jóná ẹ ká máa wò àtijọ́ wà lẹ́nu ẹ̀ nìyẹn wọ́n ti jí fóònù ṣèbélé torí kó jẹ́ pé ó ń kámẹ́rà ẹ̀ lọ́wọ́ ni tó bá jẹ́ pé a tún gbọ́ so many atrocities tí àwọn people yẹn ń ṣe fáwọn èèyàn wa ìkan ló rẹ́kọ̀dì ara ẹ̀ tó wà ní kitchen tí bàbá yẹn ń gbókó sún wọn níbi kitchen báyìí kó tó di pé wá ti bàbá yẹn dànù ó ń kámẹ́rà ẹ̀ náà ó gbé sórí social media àwọn tẹ fẹ́ lọ bá lo àlùjọ náà ni onídọ̀tí ojú tì mí fún Muhammed kan àwọn ọmọ ẹ̀ ò tiẹ̀ lè wo wípé ẹni tí wọ́n ti kà nínú àwọn ọmọ ẹ̀ mọ gbogbo history ẹ̀yin lórí yín ti kú là ń sọ nítorí pé owó tẹ̀ ń rí gbà lórí ẹ̀ lẹ̀ ṣe fẹ́ kí òtítọ́ lẹ fi ń fi rọ́bọ òdodo mọ́lẹ̀ àwọn ọmọ ẹ̀ ní Mẹ́kà wọ́n mọ̀ pa adigunjalè ní bàbá àwọn nítorí ibikíbi tí wọ́n bá lọ wọ́n máa terrorize ibẹ̀ ni ibikíbi tí wọ́n bá lọ bẹ̀rù bójó máa kanlẹ̀ ńbẹ̀ ni ẹkún máa sọ ńbẹ̀ ni láwọn àràbó yẹn kò síbi tí wọ́n lọ báyìí tí wọ́n ò ní sunkún kò sí wọ́n mọ̀ pé ó lè ní bàbá àwọn wọ́n mọ̀ pé kó lóhun kígbe ní bàbá àwọn wọ́n mọ̀ pé akẹ́ṣin kó lé ní bàbá àwọn wọ́n mọ̀ wípé apààyàn ní bàbá àwọn wọ́n mọ̀ pé abodindi ìlú jẹ́ asọ̀lúdahoro ní bàbá àwọn wọ́n mọ̀ torí ẹ̀ tẹ́ bá ti dé báyìí wọ́n rí yín gẹ́gẹ́ bí nǹkan wọ́n rí yín bí ẹrú táwọn jogún torí ẹ̀ ló ṣe jà ẹ́ lólè ó wà nínú Kùránì àwọn ti sọ wọ́n ní tó bá ti mú káfíìrì báyìí kàn jí ní nǹkan kàn tó bá pọ́síbù kàn gba ẹ̀mí ẹ̀ ó wá rò wípé mùsùlùmí ni ẹ́ káfíìrì lásán ni gbogbo yín tẹ́ lọ ń forí dólẹ̀ káfíìrì lásán tójú bá pa firi wọ́n máa mú yín wọ́n máa so ọwọ́ yín sẹ́yìn because you are not a real Muslim àwọn nàbí ni yín àtàṣe ọmọ ni yín kò síbẹ̀ ṣe lè bó náà máa yọ síta òkúta ẹ̀sìn ẹsẹ̀ ẹ̀ ti yọ ń ta kò sí òkúta ẹ̀sìn ẹsẹ̀ rẹ̀ ń ta àṣírí yóò bù wọn gbogbo ayé ti rí afẹ́fẹ́ ti fẹ́ òde Allah àti Muhammed rí ní ìrí sọ jù bẹ́ẹ̀ lọ mo ní àlè rí adúrú ilé kan má sọ̀rọ̀ nípa ẹ̀
tẹ́ bá ti ń ṣẹ̀sìn a máa gbé bọ́ síta tẹ́ bá ti ń ṣẹlẹ́yà a máa gbé bọ́ síta táyé yín bá ti ń rún a máa gbé bọ́ síta a máa sọ fún gbogbo aráyé pé ẹlẹ́sìn ni yín ẹlẹ́sìn alábùkù ẹlẹ́tẹ̀ aládùn ni yín. èmi gan lọ pátá mi ò kí ń lo pátá pupa ò mọ́ lọ ra pátá pupa. Àràbù jẹ́ nínú ìlú wọn báwo lẹ ṣe máa pè wọ́n lálórí burúkú nínú ìlú wọn. èmi tí mo ní mo lọ kábọ̀ mo ti sáré ṣe. ẹ rí i pé ìkọjá àyè nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ ṣàdúrà fún alájí mùsùlùmí tó lọ́mọ lọ́wọ́ ní mẹ́kà làwọn lórí burúkú àràbù ìwájà. ẹ wo ọmọ méjèèjì wọ́n ti yọ ọ̀kan nu báàgì ọ̀kan lọ́mọ wọ́n ti yọ ìkẹta wọn lélẹ̀ ìkẹta wọn ló mẹ́ta ni wọ́n. ọ̀pọ̀lọpọ̀ máa fura ẹ̀ sì pé ti yọ ọ̀kan nu báàgì òun ẹ máa wo nílẹ̀ mímọ́ tẹ wá ṣàdúrà ẹ̀jẹ̀ ń jalè ẹ̀yin àràbù olórí burúkú yìí ilẹ̀ ti wá ọ̀dà ọ̀kọ̀lọ́mọ́ ti fura. ayé ọ̀kọ̀lọ́mọ́ stanfield láàrin ìṣẹ́jú kan sí kejì. wọ́n ti yọ fóònù ọ̀kọ̀lọ́mọ́. oh my god oh my lord. wọ́n ti yọ fóònù ọ̀kọ̀lọ́mọ́ nu bá lẹ́yìn olórí burúkú ẹ̀yin àràbù yìí níbi tẹ́lẹ̀ ẹlẹ́ni tí ń ṣàdúrà lọ́wọ́ ẹ̀rẹ̀ tún jalè nílẹ̀ mẹ́kà nílẹ̀ mímọ́ ọlọ́run àlàkà yìí ni ẹ̀yin olórí burúkú tẹ̀ ń ba mẹ́kà jẹ́. wọ́n ń ba ìlú wọn jẹ́ ṣẹ̀ ń gbọ́rọ̀ tó bá jẹ́ ilẹ̀ kóòtù òjire ní irú ẹ̀ ti ṣẹlẹ̀ tó jẹ́ pé ọmọ kóòtù òjire ló ṣe bẹ́ẹ̀ wọ́n á ti sọ pé ó ń balẹ̀ jẹ́ ṣé ó gbẹnu ará àta kó máa sọ pé onílé ń ba ilé ẹ̀ jẹ́ tó jẹ́ pé nǹkan tí bàbá ńlá kú bàbá wọn ṣe kú nìyẹn Muhammadu jalè tó fi kú ni ó jalè tó fi kú ni kò nísinmi. ṣàdúrà fún alájí muslim tó lọmọ lọ́wọ́ ní mẹ́kà làwọn lórí burúkú àràbù ìwà jalè ẹ máa wojú bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ méjì wọ́n ti yọ ọ̀kan nu báàgì ọ̀kan ṣẹ́ni wọ́n ti yọ ìkẹta wọn lélẹ̀ ìkẹta wọn ló wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀kọ́lọ́mọ yẹn o ọ̀kọ́lọ́mọ máa fura ẹ̀ sì pé ti yọ ọ̀kan nu báàgì òun ẹ máa wo nílẹ̀ mímọ́ tẹ wá ṣàdúrà ẹ̀jẹ̀ ń jalè ẹ̀yin àràbù olórí burúkú yìí. àwọn náà ní ìlú wọn ò ṣe ń gbọ́rọ̀ lẹ́nu ẹrú o. ṣé ń gbọ́ wọ́n ti yọ fóònù ọ̀kọ́lọ́mọ. ẹ ti gbọ́ wọ́n ti yọ fóònù ọ̀kọ́lọ́mọ nu báyìí. ẹ wo lẹ́gẹ̀sì ó fẹ́ fẹ́ nu gbẹ̀bọ̀n. níbi tẹ́lẹ̀ tí ń ṣàdúrà lọ́wọ́ ẹwẹ́nu nílẹ̀ mẹ́kà nílẹ̀ mímọ́ ọlọ́run àlàkà yín. èwo tún lè lè bá gbéra ẹ lọ. ẹ̀yin olórí burúkú tẹ̀ ń ba mẹ́kà jẹ́ yìí. ṣé ń gbọ́. ọ̀kọ̀lọ́mọ ń ṣàdúrà fún alájí muslim tó lọ́mọ lọ́wọ́ ní mẹ́kà làwọn olórí burúkú àràbù ìwà jalè ẹ máa wojú bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ méjèèjì yìí wọ́n ti yọ ọ̀kan nu báàgì ọ̀kọ̀lọ́mọ ṣẹ́rí wọ́n ti yọ ìkẹta wọn lélẹ̀ ìkẹta wọn ló wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀kọ̀lọ́mọ yẹn o ọ̀kọ̀lọ́mọ máa fura ẹ̀ sì pé ti yọ ọ̀kan nu báàgì òun ẹ máa wo nílẹ̀ mímọ́ tẹ wá ṣàdúrà ẹ̀jẹ̀ ń jalè ẹ̀yin àràbù olórí burúkú yìí ẹ máa wo ọ̀kọ̀lọ́mọ ti fura. gbogbo ìgbésẹ̀ tó bá ń gbé báyìí ó máa bá ti yín jẹ́ ni á máa bá ti Islam jẹ́ ni á máa bá tààrà àwọn àràbò jẹ́ ni àwọn ẹ̀ṣẹ̀ gbogbo ìgbésẹ̀ tó bá gbé. ẹ ti gbọ́ wọ́n ti yọ fóònù ọ̀kọ̀lọ́mọ nu báyìí lẹ́yìn olórí burúkú ẹ̀yin àràbù yìí níbi tẹ́lẹ̀ ẹlẹ́ni tí ń ṣàdúrà lọ́wọ́ ẹ̀rẹ̀ tún jalè nílẹ̀ mẹ́kà nílẹ̀ mímọ́ ọlọ́run àlàkà yìí ni ẹ̀yin olórí burúkú tẹ̀ ń bá mẹ́kà. already to get to fight to ànábì ọmọ ànábì àwọn ẹrú ànábì àwọn olórí burúkú ó lè gan lẹ́yìn náà
ẹ fẹ́ gba ilẹ̀ wa fún àràbò àwọn olè òfò ọ̀fọ́n àwọn olórí ibú. mí sórí yẹn jọ Benny ẹ̀yin la gbéṣẹ́ yẹn fún ẹ̀ kára. Ṣó yẹ kí olórí ẹrú kó tún máa jalè lọ́wọ́ ẹrú ẹ̀ àwọn olórí ẹrú tó jẹ́ wípé ojú òtì wọn ara ò lọ́wọ́ àwọn olè kọ́bọ̀kọ́bọ̀ olè chicken change ó tún wá jalè lọ́wọ́ ẹrú ẹ̀ àwọn aláìlójútì àwọn aláìlójútì. Ó jalè tí tó tún jalè lọ́wọ́ ẹrú. Ibẹ̀ ní ayé gbogbo ayé yín lẹ ti fi ṣerú fún wọn ni kí ló dé tó máa jà yín lólè ẹrú tẹ̀ ń ṣe fún wọn ò tó wọ́n tún wá jà yín lólè àwọn lórí ibi àtẹrú àtolórí ẹrú. ẹjọ́ ẹ̀yin obìnrin ẹ̀yin. Jaguda. Olè. Ìyá tó ní ìmọ̀dí. Mami, Bukky Ogun. Thank you so much. Mama Yemi Folúkẹ́, love you so much now. Jaguda. Ànábì. Ìwé pariwo sí yín ló tì mí. Irú orin ó dá kéèyàn fi ṣe kíní o. Kéèyàn fi ṣe phone call notification bẹ́ẹ̀ tí fóònù ìwọ̀n fẹ́ràn tó máa dún ajípátá onípátá ajípátá onípátá. I love you too màá mi tó ìmọ̀dí. Àwọn ọmọ ànábì wọ́n ti upgrade ní ayé ìgbà tánàbì jí pátá ti kọjá àwọn ají fóònù ló wà lọ́wọ́ yìí wá àwọn ọmọ ànábì ají fóònù. Ẹ̀yin ọ̀jẹ̀ wẹ́wẹ́wẹ́ yẹn tẹ̀ ń sunkún lórí social media ẹ máa sunkún sí mi ní ìrìndá yín lóhùn ẹ̀yẹ́ táwọn bàbá yín kan wá sọ̀rọ̀ àtàwọn ìyáwájà tó bí ìyàwó kú bàbá yín. Ẹ wá mọ̀ yìí tó mi ò jẹ́ ń tù rárá mo kàn ń wò yín lọ́wọ́ ni. Iṣẹ́ wájú ẹ̀mí iṣẹ́ yẹn dàbí sẹ̀lẹ̀dà. Ẹ kàn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó tí ń gbọ́ tó tí ẹ̀ ti di tó tó ń gbọ́ ikú ẹ̀yà gbọ́. Ànábì ringtone ẹ ṣe ń yàrá ringtone mo rẹ́ ní débi tí àwọn ẹran sí ìkọ̀ tó ń pè mọ́. Àwọn wèrè bó ṣe ń sọ pé ó jí bọ́ksà ó jí aṣọ ìbora ó rí bíi singlet kí ló dé ó ṣàjí nǹkan ó jí nǹkan kí ló dé. Ó yẹ kẹ́ lọ ṣe mítìn pẹ̀lú àwọn àràbó ni o pé ayé yín ti rún nílẹ̀ Yorùbá o. Benny ẹ̀yin la gbéṣẹ́ yẹn fún ẹ̀ kára. Onípátá pupa orin yẹn dùn bàjẹ́ tí bá bẹ́ẹ̀ òun gan ni máa fi máa bẹ̀rẹ̀ ètò kí n sáré kọrin áńtẹ̀mù wá ká tó máa lọ. Ẹ̀yin náà wá ra aṣọ ẹ ṣàánú ajé ó máa fi máa bẹ̀rẹ̀ orin ètò. Kí agbérí ìwòyà, àyàtọ̀, Eba. ẹ̀jẹ̀